ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi a kú dédé wòyí a kú dédé àsìkò yìí. Báyìí ni bí ìṣẹ̀lẹ̀ burúkú èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ṣe lọ lánàá níbi tí àwọn ọlọ́pàá tó ti yìnbọn pa ọmọ kékeré kan èyí tí bàbá rẹ̀ ti ń gbé lọ sí ilé ìwé láti lọ ṣe WAEC. Ó mọ̀ ṣe o, ṣe ni àwọn ọlọ́pàá tí wọ́n sì pa ọmọ yìí wọ́n yin ìbọn pa látàrí wípé wọ́n fẹ́ mú bàbá rẹ̀ látàrí wípé wọ́n ní ó gba ọ̀nà tí ò yẹ kó gbà. Ẹ wá gbọ́ná, ṣé orí bíbẹ́ wà ní oògùn orí fífọ́ ni? Ṣé kò sí ọ̀nà míì èyí tí àwọn ọlọ́pàá tí wọ́n fi lè mú arákùnrin yìí débi wípé wọ́n wá yin ìbọn títí tí wọ́n fi gba ẹ̀mí ọmọ arákùnrin yìí? Ó mọ̀ ṣe o. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, ṣé bí wọ́n ṣe ní kẹ́ ṣe òun náà lẹ́ ń ṣe yìí? Ṣé ìbọn tí ìjọba Nàìjíríà gbé fún yín, ṣé ní tí wọ́n ní kẹ́ ẹ mọ̀ fi ṣé òun lẹ́ fi ń ṣe yìí? Ó mọ̀ ṣe o. àwọn ará ìlú tí wọ́n ní kẹ́ ẹ mọ̀ dáàbò bò, ẹ̀yin náà lẹ́ wá ń yọ wọ́n sọnù lẹ́yọ kọ̀ọ̀kan bí ọmọ ọwọ̀. Eléyìí ò bójúmu. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, ẹ fà wọ́n tí wọ́n ṣẹ̀ kalẹ̀, ẹ̀ ń wá àwọn aláìṣẹ̀ kiri. Ṣé bó ṣe yẹ kó rí nìyí? ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn, àti wípé lẹ́nu bàbá ọmọ tí wọ́n níbọn yìí, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. mọ́tò yẹn jáde láti Àbáọdẹ ní Alákíá. irú mọ́tò wo ni? bíi káṣà. So ó jáde láti Àbáọdẹ, ó gbé ọmọ ẹ̀ lọ sún àwọn méjì ní ẹ̀yìn. So junction Àbáọdẹ dẹ̀ ní kò jìnnà sí Ọlátúndùn tí wọ́n gbé ọmọ lọ. So ó ń wè pé Ọlátúndùn ni wọ́n gbé ọmọ lọ. Ọlátúndùn ní school Ọlátúndùn náà lọ. So ó ń wè pé ibẹ̀ yẹn junction yẹn ò jìnnà síra. Ó dà pé mọ́tò yẹn wá gba wọn wò yẹn pé kò sáré gbé ọmọ sí school. So àwọn mọ́tò ọtí máa yẹn bọ̀ àtàwọn parade bó ṣe rí wọn, òun náà sáré padà wọ́n fẹ́ lọ tọ́nà láti àwọn pọ̀ṣù ẹ̀. wọ́n ṣe pọ̀ṣù ẹ̀ bó ṣe padà sí junction airport, ó wá wọlé sí airport tí wọ́n wé. bó ṣe wọlé sí wọ́n wé àwọn ọlọ́pàá yẹn àmọ́ next ni pé àtẹ̀gbọ́ ó release bẹ́ẹ̀ lọ́wọ́ kan. wọ́n tàbí wọlé sẹ́yìn boot, ó jáde lára seat lọ wọlé sí ara ọmọ yẹn dẹ̀ ti kú báyìí. ọmọ yẹn ti kú báyìí wà ní wẹ́fíà báyìí. torí pé wọ́n gba wọ́n wé. àwọn fẹ́ lọ́mọ tí wọ́n gbé lọ kó fẹ́ lọ sí WAEC ni. wọ́n fẹ́ lọ ṣe WAEC ni, wọ́n ṣe exam lọ́wọ́. So wọ́n gbèdé wẹ́fíà, wọ́n ní ká máa gbé lọ usage, wọ́n ṣe àdàpadà báyìí ó ti kú. ṣé wọ́n gbèdé usage? wọ́n gbé usage, wọ́n àdàpadà sí wẹ́fíà báyìí. òpé òkú ni wọ́n gbé wá. wọ́n ti kú láti bí wọ́n tó gbé bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá tó yìnbọn yẹn. ọlọ́pàá tó yìnbọn yẹn àwọn èèyàn dúró tì wọ́n, but next ni pé wọ́n sá lọ. So ẹ̀kan tó dẹ̀rí mú ni. àwọn ọlọ́pàá nìkan ni àbí àwọn. ọlọ́pàá àti ọtíma. ọlọ́pàá àti ọtíma ló wà nù ẹ̀. àwọn ló ń le. ọlọ́pàá àti ọtíma ló wà nù mọ́tò tó ń le. ọlọ́pàá nù mọ́tò tiwọn, ọtíma wà nù mọ́tò tiwọn. náà lé mọ́tò yìí lórí gbogbo àwọn owó. àwọn ọlọ́pàá yẹn wá ń kọ́ báyìí. àwọn ọlọ́pàá yẹn tó yìnbọn ó ti sá lọ. ọlọ́pàá tó yìnbọn ti sá lọ. ọlọ́pàá tó yìnbọn ti sá lọ. ó ti sá lọ. So ilé táwọn èèyàn rí mú bí ó dàgbà àwọn ọlọ́pàá ti wá rescue ẹ lọ nínú àwọn ọlọ́pàá tó yìnbọn yẹn tán mú síbí. nínú àwọn ọlọ́pàá tí wọ́n wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n yẹn àwọn èèyàn mú. So ẹ̀yọ̀kan yẹn la mú wá sí wẹ́fíà. àwọn ọlọ́pàá wọ́n ti wá rescue rẹ̀. station wo ni àwọn ọlọ́pàá tó wá rescue rẹ̀? station gangan la ti mọ̀. station gangan la fẹ́ mọ̀. àwọn gbági ló ń cover area. So station gangan tó ti wá la ti mọ̀. alábàtà tí ọlọ́pàá yẹn ti wá. alábàtà ti wá. ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ó ní ó bí àwọn ọmọ tá à ń sọ yìí. àná aláàánú ó sì gbé wọn sọ́fíìsì ọmọ ra mílíọ̀nù mẹ́ta fún ọmọ ìbejì. ara àwọn ìbejì ẹni tọ́pa yìí. mo ra mílíọ̀nù mẹ́ta fún ọmọ tó ní kóun fẹ́ lọ gbé ṣe WAEC pé kí wọ́n ní WAEC láàárọ̀ yìí. wọ́n bá tó gba one way láti Adégbà wẹ̀dẹ̀ ńlé. ó dẹ̀ sá fún yín wọ́n ní tọ́kọ́ yìnbọn láti ní Alákíá tí bọ̀ yóò bá. ó wá dé airport torí Gíslọ́ọ̀dù àwọn ọmọ yẹn máa gbé uniform Gíslọ́ọ̀dù tó wà ní airport. olówó lọ́rọ̀ ọmọ yẹn. wọ́n wá ní tílà kan ló wá block ẹni òye kó ní airport. ibẹ̀ náà lẹ ti block ẹ̀. ibẹ̀ náà lẹ ti yìnbọn mọ́ mẹ́. bàbá mọ́ sọ ní ìsìn pé tó fẹ́ ni pé kí wọ́n máa gbé Abdul Kabir gbogbo kọ́ mẹ́rin lọ sí secretariat. òun fẹ́ kí gómìnà òun fẹ́ kó gbọ́ sí gbogbo tó ṣẹlẹ̀ yìí. so bó ṣe jẹ́ nìyẹn sà. ọkọ̀ tí àwọn ọlọ́pàá yìí fọmọ́ nìyẹn ó ti di tí ọta àbọ̀ yẹn ó gbà wọlé nìyẹn. níbi tí ọta àbọ̀ tó ti jáde òní yìí ẹ̀jẹ̀ ọmọ tí wọ́n pa yẹn òní nínú mọ́tò yẹn.
Baba Manoni, I hear you. Baba Manoni, sir. Okay. We're going to school this morning, and there is a one-way very close to where we are going to turn. So they tried to stop us, and they tried to maneuver there. The first time, the second time, they hit the car. So when they later escaped their arrest, the next thing we heard was a gunshot. The bomb was gasping in the... But we heard you follow the wrong way. No, not like that. It wasn't like that. They were trying to stop him, and he did not stop. It was this white man and other man. But who shots the gun? The police. We didn't know that there was police with them. Because the white man don't use gun. They don't use gun. We don't know. He shot the door. He passed through the bomber. We have a video. We have the picture. Thank you very much. The boy is a twin. This is his twin brother. Anybody, anybody, single mistake, Ahmed Adeoye. Okay.
University Hospital.